fún Ọlọ́run ọba tí ó ṣọ́ wa dé bíbá ilé ni àdẹ̀dúpẹ́ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá nílé oníkálukú. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run la wà ní Akínyandé nílùú Ìkẹjà ní Èkó ń bí lọ́dọ̀ wòlíì Michael Olorunbe. Bàbá ẹ kú kalẹ̀ sà. Yẹ̀sà ẹ kú dédé àsìkò yìí sà, ṣé dáadáa la bá yín? Iṣẹ́ Olúwa ń kọ́. Olúwa ṣeun. Bàbá nǹkan tó gbé wá bí ni rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà, pàápàá rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin ẹlẹ́sìn òmẹ̀sìn ní ti àwọn ẹlẹ́sìn àbáláyé àti mùsùlùmí, tí àwa wò pé gẹ́gẹ́ bí onímọ̀ àti ẹni tó súnmọ́ Ọlọ́run, ìyẹn ní ìlú Ìlọrin, ìlú Kwara State, ní ìlú àwọn kan ní ìlú Haúsá ni, àwọn kan tún ní ilẹ̀ Yorùbá ni, ní Nàìjíríà lápapọ̀ ṣá, tó di pé wọ́n di pé ẹ̀sìn kan ló ń ṣe ń bí, ẹ̀sìn kan náà ṣe ń bí. A ní ká wò ó láti ọ̀dọ̀ yín pé ojú wo lẹ̀yin fi wò ó ní ti ẹ̀sìn. Ẹ ṣe olóòtú. Ìkan tí èmi rí ń bẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni rò pé ẹ̀sìn jẹ́ kó fa ìjà. Nítorí tí ẹ̀sìn bá ti ń fa ìjà, ẹ̀sìn lọ̀rọ̀ yẹn máa ń já sí. So tí a bá wò orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, ọmọ orílẹ̀-èdè kan náà ni wá. Níbi tá a lè ti jẹ́ ọmọ orílẹ̀-èdè kan náà, ẹ̀rí kò sí nǹkan tó ná Ọlọ́run láti jẹ́ kí gbogbo wa ká jẹ́ mùsùlùmí, ká máa kírun, ká dẹ̀ máa pe orúkọ Ọlọ́run, ẹ̀rí kò dẹ̀ sí nǹkan tó ná Ọlọ́run náà kí gbogbo wa tá bá jẹ́ kìrìsìtẹ́nì ká máa pe lórúkọ Jésù, kí a dẹ̀ jẹ́ kan náà. Kò sí nǹkan tó tún wá ná Ọlọ́run tí gbogbo wa bá jẹ́ ẹlẹ́sìn bóyá ìbílẹ̀ àbí nǹkan kan ní ìgbébí á pé ká sọ pé Ọlọ́run tọ́lọ́run bá tẹ́wọ́ gbà wá, ó tẹ́wọ́ gbà wá náà ni. Kò sẹ́ni tó lè jà fún Ọlọ́run lórí ọ̀nà ẹ̀sìn, kò ń ṣe ẹ̀sìn. Kò sẹ́nikẹ́ni tó lè jà fún Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ òun ló mẹni tó ń sìn. Nítorí pé nǹkan tó Ọlọ́run ń wá òun ni ìfẹ́. Ṣé ń gbọ́? Ìwọ̀nba tá a bá dẹ̀ ti nífẹ̀ẹ́ fúnra wa, èèyàn á wo èèyàn tó ń ṣe tí a mójú kúrò ní, nítorí pé èèyàn kan ló rán níṣẹ́. Èèyàn kan ló rán níṣẹ́. Tàbí kí èèyàn kan wá sọ pé stéètì yìí o, ẹ̀sìn báyìí ló gbọ́dọ̀ wà ń bẹ̀, kò gbọ́dọ̀ sẹ́sìn míì. Nǹkan tẹ́mi rò pé tó bá jẹ́ pé ẹ̀sìn míì náà gbé wá, ẹ̀sìn orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè míì ló wá sí orílẹ̀-èdè wa tó fẹ́ dúró sí ibì kan, ìyẹn náà lè takò. Àwọn aráàlú gan ò dẹ̀ lè takò. Tó bá máa takò, wọ́n á takò pẹ̀lú gọ́fúmẹ́ǹtì ni. Ó ṣàmà wà nínú òfin. Ẹ̀rí nǹkan tí Amẹ́ríkà fi ń jẹ́ Amẹ́ríkà lónìí, ẹ̀rí òun náà ní pé ẹ̀sìn púpọ̀ ló máa wà l'Amẹ́ríkà tó dẹ̀ pé ìjọba Amẹ́ríkà fàyè gbà. Ẹ̀rí a máa rí kìrìsìtẹ́nì, a máa rí mùsùlùmí, a máa rí ẹlẹ́sìn àbáláyé, àbá àwọn abọ̀rìṣà, àbí àwọn ẹ̀sìn míì náà tó jẹ́ pé kínní gbogbo wọn wá síbẹ̀. Òun lórílẹ̀-èdè yẹn náà fi ń jẹ́ orílẹ̀-èdè. Ṣùgbọ́n níbi tí mo wá ń lọ kò ń ṣe wípé ètò kan ní kẹ́nìkan wá ké èèyàn kò sọ pé nǹkan kan báyìí ló gbọ́dọ̀ ṣe nílùú kan. Ẹ̀rí wọn bàgbà tó ẹ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè wa ni. Tá bá lè fààyè gbára wa, tá fi ìfẹ́ ṣohun gbogbo, a máa ṣe tiẹ̀ níbi tó ń ṣe tiẹ̀. Kò sí nǹkan kan, oníkálùkù ló mọ bó ṣe ń bá Ọlọ́run ẹ̀ sọ̀rọ̀. Àwọn kìrìsìtẹ́nì náà míì tán ń pè ní kìrìsìtẹ́nì míì ń lóríṣà nínú ilé. Tẹ́ pé èèyàn lè sọ ẹ̀rí kìrìsìtẹ́nì míì Ṣàngó máa wà nínú ilé ẹ̀, á fi kinní kan bò mọ́kọ̀rọ̀, a máa ṣe ṣọ́ọ̀ṣì níta. Bẹ́ẹ̀ náà àáfàá míì Ògún máa wà nínú ilé ẹ̀, Èṣù máa wà lẹ́yìn kọ̀rọ̀ nínú ilé. Ilé kéwú dẹ̀ máa wà níta gbangba. Oníkùn ló mọ ẹni tó ń
àáfà yẹn tó gbé Ṣàngó àbí kíní kan sí kọ̀rọ̀ tó ń ṣe kéwú níta, kí ni ká sọ̀rọ̀ tiẹ̀ táwọn ẹ̀mẹ̀wá ẹ̀dẹ́ mọ̀ pé ó ní nǹkan bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n kàn ṣojú gbogbo wọn sọ̀rọ̀. Irú pásítọ̀ tó jẹ́ pé Ògún wà nínú ilé àbí ń kọ̀rọ̀ tó yẹ pé ìta ló ń ṣe ṣọ́ọ̀ṣì, kí lẹ fẹ́ sọ? Kí ni táwọn ẹgbẹ́ náà dẹ̀ tún jọ mọ̀ ipò ṣe? Ẹlòmíì pásítọ̀ wà nù aláwo, ẹlòmíì àfà wà nù aláwo, ẹlòmíì oníbílẹ̀ náà wà nù aláwo, bẹ́tí èmi rí pé ojú dúdú ó wà nù nǹkan míì. Ẹ̀rí inú gbà òun là yóò gbà. Orílẹ̀-èdè tó bá ti jẹ́ orílẹ̀-èdè pàápàá, ẹ máa wo àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ Áfíríkà tí wọ́n tó wá, we are giant. Nǹkan tí ìjọba gbọ́dọ̀ wò tó yẹ pé wọ́n gbọ́dọ̀ bá gbogbo èèyàn sọ pé kẹ́nìkan máa dènà pé wọn ò fẹ́ kinní kan níbì kan, kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó múfẹ̀ẹ́ wá rárá, because orílẹ̀-èdè míì tí ò ṣe giant of Africa bíi South Africa, Christian wà ń bẹ ní South Africa ń bẹ yẹn, Muslim wà ń bẹ ní South Africa ń bẹ yẹn, and the oníbílẹ̀ dẹ̀ wà ní South Africa. Wọn ò lè disturb ara wọn. Bẹ́ẹ̀ ni sà, wọ́n dẹ̀ ń grow. Bẹ́ẹ̀ náà ní Cameroon, bẹ́ẹ̀ náà ní Kenya. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀ tó jẹ́ láfíríkà wọ́n dẹ̀ ń gbégbé rọrùn. Nàìjíríà ló jẹ́ kó bẹ́tà ju àwọn ọ̀hún yẹn lọ because àwa ni giant. Ẹ wo Amẹ́ríkà nínú àgbáyé, wọn ò lọ sẹ́yìn o, wọ́n lọ wájú ni. Ẹ wo Europe, wọn ò lọ sẹ́yìn, wọ́n lọ wájú ni. Iwájú tó ń sọ pé àwọn jẹ́ òun náà náà ń tè bí gbogbo nǹkan ṣe ń fèsì wọn tó, but Nàìjíríà tó yá jẹ́ pé àwa ni giant, níṣẹ́ la máa ń ṣe Nàìjíríà bí orílẹ̀-èdè ti èèyàn kan àbí ti ọba kan àbí ti kíní kan. A ò tí nǹkan mi máa ń ṣẹlẹ̀ tó yẹ pé ó jẹ́ ká fi gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe tó ṣe jẹ́ olórí tó dẹ̀ lajú, ó jẹ́ ká fi ọ̀làjú yẹn wò ó, tó bá níbi tó yẹ pé kí èèyàn yẹn ṣe déédé tàbí tó bá máa jẹ́ kó ṣe déédé, bẹ̀tí bí kó jẹ́ pé nu state kan ní wọn ò lè gba nǹkan kan nígbà tó ń ṣe pé àwọn tó wà nu state yẹn náà dá ní state yẹn, state yẹn wà fún nínú orílẹ̀-èdè Nàìjíríà ni. Tẹ́ bá wò jẹ́ mọ̀ pé gbogbo orúkọ báyìí náà ló mú Boko Haram ṣẹlẹ̀ àbí nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà, and then orílẹ̀-èdè Nàìjíríà ó ti wà tó ti jẹ́ olórí tó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ń bẹ̀. Ìfẹ́ tá a need òun ni lèmi kàn rí pé a need ìfẹ́ lórílẹ̀-èdè. Ìfẹ́ làkójá òfin, kọjá kó ní kálukú máa ṣe tiẹ̀. Ọlọ́run ló mẹni tó sì wọn lè jà fọlọ́run, òyìn lè jà fọlọ́run nítorí tí nǹkan tó bá bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn wàhálà ló máa dálẹ̀. Inú ni bí ni òun ló dẹ̀ máa bẹ̀rẹ̀, inú ni bí ni ò dẹ̀ kan àìmọ̀ wá wù. Bẹ̀tọ́ máa jẹ́ pé oníkálukú ń ṣe tiẹ̀, nǹkan tó nídìí kan máa ṣe ni pé bóyá kó gba pàmìtì kan lọ́wọ́ ìjọba tó yẹ pé kò gbọdọ̀ ṣe nǹkan kan jù báyìí lọ àbí kó ṣe kan jù báyìí lọ. Ìjọba ló ní orílẹ̀-èdè, kò ń ṣe ẹ̀yà kan lórí orílẹ̀-èdè. Tó bá dẹ̀ ti jẹ́ ìjọba ló ní orílẹ̀-èdè, ẹnikẹ́ni tó bá jọmọ ìlú yẹn, nǹkan tó bá ń ṣe tó fi ń là àbí tó fi ń mọ Ọlọ́run ẹ̀, kò sí kí ẹnìkan sọ pé kó má ṣe náà. Bàgbà tíjọba ti fọwọ́ sí nǹkan yẹn pé nǹkan yẹn di ṣíṣe ni, àwọn èèyàn bọ́dì kan ò lè kóra wọn jọ kán sọ bẹ́ẹ̀ pé kó má ṣe. Ìyẹn ni mo fẹ́ kán fi ọ̀làjú kán fi wo nǹkan, nítorí pé tó bá rí bẹ́ẹ̀ nígbò bá máa yá díẹ̀ ìsìn state kan fẹ́ lè sọ pé káwọn èèyàn kan má gba àárín kọjá lọ síbòmí mọ́, gbogbo ẹ̀dẹ̀ máa dàrú ni, ó máa di wàhálà ni. Téèyàn bá dẹ̀ ṣọ́ra, ìfẹ́ tá à ń wá tó lè tún orílẹ̀-èdè ṣe, tá a bá ṣọ́ra kó má lọ jẹ́ pé lọ́dọ̀ àwọn tó ń ṣe oníbílẹ̀ yìí gan ni wọ́n máa ti wá rí ìfẹ́ yìí. Because èmi ò rí nǹkan téèyàn kan jà sí, kò sẹ́nikẹ́ni bàbá láyé yìí tó lè jà fún Ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ òun ló ń jà fúnra rẹ̀.
Ọlọ́run sọ̀rọ̀ ó kórìíra Egypt nítorí pọ́n bọ òrìṣà ngbòyá nínú bíbélì ni mo sọ yìí ó tún pè wọ́n lákọ̀bí ara ẹ̀ so ó máa ń happen tó jẹ́ pé Ọlọ́run lóníkálùkù ló ń contact ẹ tó bá dẹ̀ rí pé òrìṣà ló ń fi ṣe Ọlọ́run ẹ jẹ́ kó máa jẹun pẹ̀lú Ọlọ́run ẹ̀ ngbò bá kú tán kò lè ever lọ sọ́dọ̀ ẹlòmíì òrìṣà tó ṣe Ọlọ́run ẹ̀ náà ló máa ṣe kíni òun ló máa lọ sọ́dọ̀ Ọlọ́run ìyẹn níwọ̀nba ìgbà tó jẹ́ pé àáfàá míì ó ń òrìṣà nù kọ̀rọ̀ ó ń Ọlọ́run gbagba wòlíì míì ó ń òrìṣà ń kọ̀rọ̀ ó ń Ọlọ́run gbagba ẹ dúró ná kí la fẹ́ máa bá ẹnikẹ́ni fà lẹ́ni tó jẹ́ pé òun ò ní Kùránì kò dẹ̀ bá fà jà kò dẹ̀ bá wòlíì jà òrìṣà ẹ̀ ló sọ pé òun ń ṣe kò dẹ̀ ń ṣe èèyàn kan ló ń bá fà Ọlọ́run lónìí dédé ẹ̀rí tọ́lọ́mbà accept ẹ̀ ta làáfà tá a dá dúró tọ́lọ́mbà accept ẹ̀ ta ni wòlíì tá a dá dúró tọ́lọ́mbà accept ẹ̀ ta ni oní olóṣà tó máa dá dúró ntẹ̀mí rí lórílẹ̀‐èdè yìí tó yẹ ká ṣe òun ni pé ká bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ ara wa anything tí ẹnìkan bá fẹ́ ṣe ẹ jẹ́ kó tọwọ́ gọ́ọ̀mẹ̀ntì wá kó má ti ọwọ́ àwọn èèyàn ìbílẹ̀ wá kó má ba àfàyàn ọkùnrin ni irú kíní yìí ń ṣẹlẹ̀ ní ó wà nìkan tó da ìlú India rù bàbá ó gbà nìkan tó da ìlú India rù táwọn Pakistan tó yan nǹkan táwọn kan tó yan nǹkan táwọn kan tó yan nǹkan tó yẹ pé èèyàn kò gbọdọ̀ gbàbì kan kọjá tó o bá gbàbì kọjá wọn á béèrè lọ́wọ́ ẹ pé títà ló ń ṣe tó o bá sọ pé kinní kan wọn máa pa síbẹ̀ so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn kò nídìí kó máa ṣẹlẹ̀ ẹ̀rí tíjà bá wà láàárín àwọn èèyàn tó ń wà nìkan sẹ́tù ìjà tó bá wà ní àárín wọn ẹ̀rí kálàáfíà kó wà. Nàìjíríà ò ní dàrú àní rígẹ̀sì lágbọ́dọ̀ lọ́hùn. Adúpẹ́ lọ́wọ́ wòlíì Prophet Michael Olorunbe ìdásílẹ̀ ìjọ God Faith Ministry tó wà ní Akínyọ̀dé fún ìsítítọ́ fún wa ẹ̀sìn òfàjà wọn ní ọlọ́ọ̀ba náà ló mẹni tí ó ń sin wòlíì ká tó máa lọ ẹ bá sọ nọ́mbà tí àwọn ẹnìkan ìjọ tó fẹ́ gba ìtọ́sọ́nà ẹni tó fẹ́ bẹ ẹ̀bẹ̀ àdúrà ẹni tó fẹ́ tí ọ̀rọ̀ ẹni ayé rẹ̀ kò fẹ́ bó ṣe ń lọ tó lè fẹ́ yí padà. bẹ́ẹ̀ni ìwọ tí Ọlọ́run bá ní èmi ni wòlíì ẹ láti gbàdúrà fún ẹ ìwọ ni kò pe nọ́mbà yìí màá gbàdúrà fún ẹ tó bá jẹ́ pé Ọlọ́run sọ nǹkan pa nípa ẹ bóyá nǹkan tó ń ṣe tó mú gbogbo nǹkan dàrú bóyá nǹkan kan mi tó jẹ́ kó ṣe ìtò ṣe ẹ̀mí Ọlọ́run á sọ nípa ẹ and then n tó bá kàn kí ògo ẹ fi bú yọ má ṣe rẹ̀wẹ̀sì o bó bá kàn ẹ́ láwẹ̀ kó gbà ó tó bá kàn ẹ́ ní ohunkóhun kó yá ṣe kọ́rọ̀ ẹ lè dayọ̀ mo gbàdúrà lórúkọ Jésù gbogbo wa ọ̀rọ̀ wa dayọ̀ orílẹ̀-èdè yìí Ọlọ́run á jẹ́ ó túbà á jẹ́ ó túṣẹ fún àwọn aṣíwájú tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run á jẹ́ ó ṣeéṣe fún wọn títí mẹsáyà ó fi dé Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ kó bọ́ sí rọrùn kí ìyanu kó ṣeéṣe ní orúkọ Jésù Olúwa wa àmín pé nọ́mbà mi sórí 07036038757 lẹ́ẹ̀kan sí 07036038757 tàbí WhatsApp number 09135642057 WhatsApp number mi 09135642057 and then